níjọ́ tí Ọlọ́run ó fi Ádámù hàn pé mo fi ọ́ ṣọ̀gá lórí àwọn yòókù, Olúwa ni mo fẹ́ examine yín wò, ẹ jẹ́ ká gbé epo wò, ká gbé omi wò, káwé tó lóòrìn jura wọn lọ. Ìmọ̀ náà lọ́lọ́run fi mọ Ádámù ló fi ṣọ̀gá lórí àwọn màláíkà ńjọ́ náà. Alayhi salatu wassalam. Tó bá jẹ́ wípé ìmọ̀ yìí náà là ń wá, a jẹ́ pé a tẹ̀lé ọ̀rọ̀ oníṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé utlubul ilma. ta'ala ya imama azafadina hayyaka Allah ta'ala ya imama azafadina hayyaka Allah ta'ala ya imama azafadina hayyaka Allah حياك الله تعالى يا إمام هذا فضيلة حياك الله تعالى bẹ́ẹ̀ kan bá ti mọ̀ rẹ̀ látara rẹ̀ ó tó fún ọ lórí rẹ̀. Ìyá kan mọ́ ọmọ rẹ̀ wá láti jọ Tuesday, ìyá náà sì sùn, ó ń sùn ti àwọn ọmọ rẹ̀ torí pọ́n náà jí ìkọ́lé bá kọ́ṣẹ́. Alhamdulilayi ọmọ náà dé níjọ́ Tuesday, ó sì ti mọ oúnjẹ lánàá Wednesday. Wọ́n á dúró pé alhamdulilayi. Bó tiẹ̀ jẹ́ pé òun nìkan náà tiẹ̀ ló bá rí nǹkan kan. Ìyẹn gan tó bá wà gan ní fáà níwájú Ọlọ́run. Ọlọ́run ló wá mọ èèyàn tó wọn náà rí nǹkan kan. Lánàá a ti rí obìnrin tó wọn náà ti mọ bàtà ṣe láàárín ọjọ́ méjì. Ló fi jẹ́ pé àgbọ̀dọ̀ sọ pé kinní kan ò ṣeé ṣe ká gbọ́ wò náà. Nígbà tí fẹ́ ṣe mo ráwọn tí wọ́n discourage mi láàfà yìí pé ṣé ó rí àfà tó ṣe irú ẹ̀rí ṣé ó jọmọ́ sí àfà ni. Mo ní kò dìgbà tí ó bá tó jọmọ́ sí àfà náà ká tó ṣe é. Wọ́n ṣe ń bò mí ìyá kan wá bíbá ìlànà mùsùlùmí ni ìyá náà ní tírénì àkọ́kọ́ tó kọ́ lọ láyé kátólíìkì ló ti lọ. Wọ́n ní ìyá kan wá ń bẹ alájà àdìyá náà pẹ̀lú ìyàtọ̀ Ọlọ́run ọṣẹ tó kọ́ ní ṣọ́ọ̀ṣì olóyè fi ń tajà dì sí. Ó má ṣàdúrà fún wọn ṣọ́ọ̀ṣì ìrìnlẹ̀wò láyé. Nítorí kí ni wọ́n ṣàǹfààní fún èèyàn. Kí láǹfààní ẹ̀sìn tá à ń ṣe tí ò sí humanity lẹ̀? Kí láǹfààní Ọlọ́run tá à ń forí kanlẹ̀ fún tá à dáwájú àwọn èèyàn? Láti wọ pé ókè o káwọn èèyàn gèlè ẹ̀kọ́ kan sí méjì. Níyà yìí ní sìn wọ́n ṣe kéèkì lánàá, kéèkì yẹn ló wà wájú wa lánàá. Tá a gé. Wọ́n yìí tún ṣe meat pie. Nígbà yìí ṣe lónìí mo sọ pé ẹ bá bàbá wa àpọ́nlé tọ́jú. Wọ́n sì ṣe gbogbo ẹni tó ń jẹ́ gẹ́gẹ́ ló ń ṣàtúwà ìgbà alhamdulilayi. Àwọn tí wọ́n ṣe ọṣẹ agbé ọṣẹ tí wọ́n ṣe ọṣẹ ẹ̀fọ́bọ́ ọṣẹ tí wọ́n fi ń fọ wọ́n ti ṣe. Wọ́n yìí tún ṣe air fresher. Wọ́n ní kó tọ́jú tí lọ́tọ̀. Wọ́n sì tọ́jú rẹ̀. Pẹ̀lú ìyàtọ̀ Ọlọ́run àwọn tí wọ́n ya fọ́tò ọmọ kan bẹ ìwà tẹ̀wọ̀n wọlé òun náà yíyà yìí. Báwọn ọ̀nà ìjà ṣe ń yà yìí báwọn òun náà yíyà yìí. Kò má yà láti lé ní ìgbà yìí ló ti mọ̀ yà. Pẹ̀lú ìyàtọ̀ Ọlọ́run sì ré nígbà tó wọlé àwọn ọmọdé ká mọ̀ gbá kí ní ọmọ gbà kẹ́kẹ́. Àti fọ́ọ̀mù ni ó àti kíní kan ní o àgbà kẹ́kẹ́ lọ́wọ́ ẹnì kẹ́kẹ́. Àgbà kọ́ bọ̀. Dárí àdúrà tẹ́ ẹ bá mi ṣe gbogbo àbá yìí ni pé àwọn náà wá gbà kẹ́kẹ́ lọ́wọ́ tèmi náà. Àfáà mi ẹ fẹ́ pé sí nǹkan báyìí ló máa ṣe rán dandan. Àmọ́ alhamdulilayi kò sáfà náà tó ṣe rán dandan. Torí wọ́n ti gbọ́ ayé pé tẹ̀sí ni. Wọ́n á wá láti di Ìbàdàn. Tí n bá ti lè sọ fèrè lẹ̀ dákun lẹ́yìn ìṣẹ́jú méjì. Èyí fún wa ká fi tọ́ọ̀nù àga wa. Àfáà wa Dúdúyẹmí ní shoemaking. Gbogbo ẹ̀yà àfáà pátá lẹ́yìn ìṣẹ́jú méjì tí bá ti fèrè lẹ̀ dákun ẹja fèsì àyè ká mú ìwà jáde. Wọ́n bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe.
tí wọ́n bá ti bá a sọ̀rọ̀ tán bàbá ẹ máa bọ́ sí ìwà àwọn oníkétì gbogbo pátá wọn bá ń ya fọ́tò àwọn soapmaking gbogbo alábàbọ̀ wọn bá ń ya fọ́tò wọn dẹ̀ ṣe kábẹ̀ làbáyẹ̀ dá yín kò sí pé bí àwọn arígbéto yìí bá ti rí yín káwọn wá wéèsì àkókò yín èyàn ní àpọ́nlé ní àsìkò ọ̀dọ̀ kan yín ní àbùkù kí Ọlọ́run bá tààlà kó bá a ṣàlékún àpọ́nlé náà máa ju fèrè lẹ̀ láàrin ìṣẹ́jú méjì nísìnyí ẹ dákun gbogbo tá a bá ń ṣe pátá ẹja tọ́ọ̀nù tébù yẹn wọ ẹ̀yà àwa tí a wà nídìí kéèkì yẹn alájà àlímọ̀ ẹ dákun ẹja tọ́ọ̀nù kí ẹ. ẹja akéèkàn fún ẹ náà. bàbá wa àgbà àkè iná àtẹ iná kẹ fún wọn lábẹ́ iná àtẹ iná yẹn ẹja fèsì àwọn kan wà tébù wọn lè wà bí wọ́n ti wà bàbá àkàn wà ká fèsì wọn àtàwọn àmì ìbàyìí. kẹjá ṣe easter oúnjẹ tó ń bẹ lórí náà kò sáà lè jóná. kò lè jóná. ṣé oúnjẹ tí ń bẹ lórí náà ni. kẹjá ṣe easter ó kù ṣẹ́jú mélòó. ẹ̀yà ìyá wa ga wa padà. àwọn díẹ̀ díẹ̀ ni wọ́n ń ṣe olóṣèlú náà bàbá kan ṣí àmà ní àdúgbò wa ní Christian wa ni wọ́n á ṣàlàyé fúgàmù yìí fún wọn á ṣàlàyé fún mùsùlùmí kò sí kankan àwọn á lọ sọ fún ẹ pé ẹ má jẹ́ àmọ́ dúró de owó ìjọba lásán mọ́ ètò àwa náà ṣiṣẹ́ gbogbo àwọn ìyá àgbàlagbà yìí wọ́n wá jókòó ti Ọlọ́run láàyè yìí gbogbo wọn pátá tí ẹ bá parí ẹ bá ṣàdúrà fún wọn iṣẹ́ tí wọ́n ń ṣe yìí kọ́nà kó máa fọ̀n báyìí kà sí. àìsàn àdéhùn pé ọ̀la ni a parí ẹ̀ tó bá jọ sátidé abẹ́ fún wọn ní certificate mo ti ṣàdéhùn pé jọ sátidé yẹn náà ni mólídì mi ń fún àwọn èèyàn ní fọ́ọ̀mù jáàmù lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ní Islam afẹ́ká mọ ara lọ́wọ́ ni kí ṣe bí àwọn jẹ́ lówó lóde máa ná kó tó ná ni kó ná kó tó ní ni kó ti máa ná ju ìdílé mu kílì kẹfì ọ̀rẹ́ ẹni tí ò ní nǹkan kan ó pọ̀ wájú Ọlọ́run bí èèyàn bá lówó tó bá fún mi ní 10 million Ọlọ́run ò ní kakú ládàá fún un tó lé kí ni ó ní ju 10 million lọ abẹ́ni tó ní 1000 tó bá fún yẹn ní 100 naira Ọlọ́run pàtàkì rẹ̀ wàláì tó lówó mi bá kọ́lé fún yín Ọlọ́run ò ní fún ládàá tó lé kí ni ó lè ṣojú kó kọ́lé lọ abẹ́ni tí ò ní ara tó wá fún yẹn Ọlọ́run mọ̀ pàtàkì ẹ̀ púpọ̀ o ẹ dákun gbogbo eléyìí mo fi ń dúró de ẹ̀yọ́ ní kẹ́tìrì ni o ṣe ti rẹ́dì ẹ dákun gbogbo àtàwọn ṣe ti rẹ́dì bàbá Christian wà wà lùwà make sure Christian wà lùwà Mùsùlùmí wà lùwà kódà free thinker náà wà lùwà a sì ṣe ní religious program tábà gbọ́dọ̀ tóbi Allahu Akbar tábà sì ní apàtẹ́wọ́ déédéé náà ni àtẹ́wọ́ ò ní ní àwọn náà. نعم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إلهي أنت للعلماء أونا إلهي أنت للعلماء أونا فكن أونا لشيخ الأمواج إلهي أنت للعلماء يسرا فكن يسرا لشيخ الأمواج إلهي أنت للعلماء ملك فكن ملكا لشيك الأرواج لقد جاءكم لإيلاف. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حياكم الله. وبه نستعين وعليه توكلان اللهم صل وسلم الله على سيدنا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله أولي البر والتقى صلى الله عليه وسلم وأصحابه الأبرار ومن والاهم إلى يوم الدين ثم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹ jẹ́ kí gbogbo wa bá a bá ti mọ Ọlọ́run kí sí ẹ jẹ́ ká sọ pé títóbi fọ́lọ́run. Allahu Akbar. A kí Ọlọ́run ọba tí ó gbé ayé kalẹ̀ pẹ̀lú ìmọ̀. Allah.
tí ó wá ṣe ìmọ̀ ní nǹkan ìmọ̀ fún gbogbo ẹni tí ó bá lè wá. Ìmọ̀ ni Ọlọ́run fi dá ayé. Tí ó bá fẹ́ yé wa, ẹni tó jẹ́ baba ńlá wa àgbà Ànábì Adam alayhi salatu wassalam. ìtọ́lọ́run fi hàn pé òun bẹ́ǹchì àwọn màláíkà fún náà ní pé allama Adam al-asma'a kullaha. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àṣìwáàsí. Wa 'allama Adama al-asma'a kullaha. ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم تعلمون. Ibi tí mò ń lọ níbẹ̀ ni pé ìdúró mi yìí kìí ṣe fún wáàsí. I am just here to address my people. Láti lè jẹ́ kó yé wípé ìkan nínú yín lèmi náà. Ṣùgbọ́n ibi tí mò ń gbọ́rọ̀ lọ nípa ọ̀rọ̀ ọmọ ni pé àkíkú lọ́lọ́hùn. Àyìnkú ni Ànábì sallallahu alaihi wasallam. Bí irun náà ṣe jẹ́ àkíkú, bẹ́ẹ̀ náà ni ìmọ̀ jẹ́ àwákú. Níjọ́ tí Ọlọ́run ó fi Ádámù hàn pé mo fi ọ́ ṣọ̀gá lórí àwọn yòókù, Olúwa ni mo fẹ́ examine yín wò. Ẹ jẹ́ ká gbé epo wò, ká gbé omi wò, káwé tó lóòrìn jura wọn lọ. Ìmọ̀ náà lọ́lọ́run fi mọ Adam ló fi ṣọ̀gá lórí àwọn màláíkà ńjọ́ náà. Alayhi salatu wassalam. Tó bá jẹ́ wípé ìmọ̀ yìí náà là ń wá, a jẹ́ pé a tẹ̀lé ọ̀rọ̀ oníṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Tí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé utlubul ilma minal mahdi ilal lahad. Sallallahu alayhi wa sallam. Ó ní ká máa wá ìmọ̀ láti ìgbà àjókòó ńlò látọmọ ọwọ́ títí dáàfidọ́mọ àfẹnigbé. Ìyẹn ni pé ká wá mà láti ìjọ wọn bá ti bí wa tá a lajú sáyé táwa náà mọ̀ wípé mo exist. Ká wá lọ títí tí wọ́n fi sọ wípé lágbájá yóò sí mọ́. Ìmọ̀ yẹn náà ni gbogbo wa torí ẹ̀ kó jọ síbí lọ́sàn-án yìí. Àṣeyìkò wa Ibrahim, gbogbo àwọn Ibrahim tá a máa mà, wọ́n máa ní hásù tó máa yàtọ̀ sí ti tàwọn ìdá yòókù. Lájàbán tó bá rí báyìí fún yín, tẹ́ ẹ bá ń ṣerú tẹ́ ẹ ń ṣe kò jọjú. Gbogbo àwọn Ibrahim tó ṣáájú yín náà, irú àwọn nǹkan ńláńláńláńlá tán máa dá kalẹ̀ ní. Ẹni ó kọ́ Káàbà tí gbogbo ayé lọ ń tàwá fún rẹ̀ lónìí o. Ànábì Ibrahim wà lára àwọn 10 tí wọ́n kọ́ Káàbà. Ẹni ó ṣàṣeyọrí ẹ̀, Ànábì wa Ibrahim wà nù wọn. Alayhi salatu wassalam. Nínú ṣéwù táyé tí wọ́n gbà fún lójú ọ̀nà Túrúkù Àtìjàníyà, tó yẹ pé ní tí ò bá gbà fún wọn, ó kàn ṣeré lọ ni. Bí ìgbà tí afọ́jú lọ sínímà ni. Ariwo ni ó lọ gbọ́ mbẹ̀. Afọ́jú tó lọ sanwó bọ́ ọ̀ sanwó ló fò ní. Ego lásán ní wọ́n tango ìwé oríjìnà ní tango àwọn olè wọ́n gò tálẹ́ ẹ̀hẹ́. Ṣùgbọ́n àbáwọ̀ Ibrahim tẹ́ ẹ bá ṣe báyìí kò jọjú nítorí pé ìṣesí àwọn tí wọ́n bí yín àti àwọn tí wọ́n wo kọ wọn sọ ó kọ yín bí wọ́n ti máa ṣe nìyẹn. Abẹ́ Ọlọ́run ọba tí ó ní ayé lánìí tán tó ní ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa tí ò ní ṣẹ́kù síbì kan. A lè sọ pé láti irun orí mi dé dòdò Ọlọ́run ní lára mi. Gbogbo yòókù èmi ni mo dá ní yòókù. Gbogbo ohun tí ń bẹ lára wa yìí pátá bọ́lọ̀ ń bá fẹ́ fi èékánná lásán dààmú èèyàn. Gbogbo owó téèyàn ní lákàntì ni ó tán sórí ẹ̀ tí nǹkan kan ò sì ní ṣe. Ọlọ́run ó sì tún máa jọ́ lọ́n lọ. Àfáà Ibrahim abẹ́lọ́run fún yín. You are trying to give back to the society. Because in tí mo rí ń tà ń ṣe yìí fún náà ni wípé tọ́lọ̀ ń bá ké ọ. Ìwọ náà gbìyànjú àti máa káwọn èèyàn.
ẹni tí ó bá dúró níta tó mú mic bóyá bí mo ṣe mú yìí tó wá sọ pé olóríire ni mí ẹ má ti dá lóhùn o. Allah. Olóríire ò tí ì máa jó lóríire níjọ́ tí oríire àwọn ẹ̀dá ò bá tí ì máa gbowó ẹ̀ kọjá. La ilaha illallah. Ẹ̀kọ́ kan ní wà ń ká nà áza tíìbù náà wà wà tọ́ yìí bọ̀. Wa in kana azatibuna wa huwa tayyibun. Ó wá ní làkọ́dítọ́ yàbá tì mí ń kalẹ̀ àná mi lù wọ́n wà pé bídọ̀ mẹ́rù yẹn ti wá. Ayakumullah. Ibi tí mo ń lọ gangan ni wípé ń ká nà áza tíìbù náà á ń tàtọ̀ yìí bú. Ayakumullah. Tí gbogbo ẹni tó wà ń bí tí wọ́n bá kọ́ṣẹ́ kan lónìí tí wọ́n padà sọ sẹ́ni tí wọ́n fi ń jẹun nígbésí ayé wọn tí sẹ́yìn bá fi lè dèrè fún wọn á ń tàtọ̀ yìí bò. La ilaha illallah. Ẹ̀yin ni foundation èrè yẹn. Ayakumullah. Gbogbo ọjọ́ tí nínú tí wọ́n ní ó máa bá òkú láyé bọ́pọ̀lọpọ̀ àwọn àfáà àtẹnu òṣèkò lórí ọ̀rọ̀ à ń sòkú à ń ṣàdúrà fókù à ń ṣe kinní kan fókù wọ́n ṣáàdì ó dá wa lójú pé tó kú bá kú nkọ́ta aniwo amaluhu illa min salasin gbogbo ilẹ̀kùn pátá ni wọ́n ó tì gbogbo iṣẹ́ tí máa ṣe pátápátá wọ́n ó dá dúró ṣùgbọ́n wọn ní tìlẹ̀kùn mẹ́ta kan. Awwalan. Wọ́n wá ní nínú ilẹ̀kùn tí wọ́n ní ti èyí tí ó bá ìjókòó yìí mu tí mo fẹ́ lò ń bẹ̀ òun náà ni àmọ́ ilimu yuntafa'u bihi Sallallahu alayhi wa sallam. ìmọ̀ tó fi ṣàǹfààní fara ayé gbogbo ọjọ́ táwọn èèyàn bá sì ń lo ìmọ̀ yẹn láti fi máa ṣàǹfààní níbì kan àjẹ́ wípé onítọ̀hún ó máa bẹ pẹ̀lú dáadáa. Lawla al-muallimu. A kí yín púpọ̀ Ayakumullah. Ọlọ́run kó wọlé ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. má jẹ́ kẹ́ ẹ sàbámọ̀ pé ẹ ti ṣe léyìí. Àmín. Àbámọ̀ tí ẹ bá ṣe lórí ẹ̀ ní pé Ọlọ́run kí ló dé tí ìtúnṣe jù bá ń lọ. Àmín. Ẹ ti dálẹ̀ lọ́wọ́ ara yín lápò ara yín báyìí Olúwa jẹ́ kí gbogbo ayé ó tẹ́wọ́ gbà. Àmín. Àbáwá Ibrahim mo láìkì yín Ayakumullah. mo cherish yín púpọ̀. You have a very unique concept. In tó wọ́n ti ń lé àwọn èèyàn kúrò lójú ọ̀nà Islam lénìí onírú àwọn nǹkan yìí. Allah. Mi ò ní gbàgbé láéláé pé I studied printing technology. Allah. Mo mọ̀ nípa general printing bóyá graphic designing ni o bóyá àwọn run machine ni o mo mọ̀ nípa rẹ̀. Ọgbà tí mo ti study kinní yìí à ń pè ní YMCA. Mo gbàgbé kinní kan àwọn ẹ̀sán àwọn Christian ẹ̀ sá ní YMCA ẹ̀ ń bá máa ń gbọ́. Àwọn Christian youth àwọn ni wọ́n kó ẹgbẹ́ náà jọ látọdún gbọ́n. Institution wa wà affiliated with UI nìbàdàn. Ibẹ̀ ni mo ti lọ kẹ́kọ̀ọ́ bá àti ṣe printing. Kó tó di wípé n tá ń jẹ lónìí dé n tá jẹ lánàá ni ká kí o. Allah. Nítorí pé ikú lónìí ọlọ́lọ́la tá a bá ti kú kú òní bò láti rọ́rọ̀ lájẹ. La ilaha illallah. Ó rí gàrí síbí méjì tó mú kó tó di pé wọ́n gbéṣẹ̀ mú dé ó dúpẹ́ lọ́wọ́ gàrí àtẹni tó fún ọ dáadáa. Allah. Ó súnmọ́ tó ní gàrí ò bá gbélẹ̀ kébì yẹn ó ti pa ọkú kan tó parí ìṣẹ̀mú lórí iná. Walaula al-ilmu. Ìdẹ́yẹ̀ bá rí kó padà dà pẹ̀lú sẹ́yìn ẹni tó kọ́ wa ọjọ́ méjì péré la fi kọ́ ò fẹ́ mọ oore nu. Allah. Bí èmi ó bẹ̀rẹ̀ mọ́tò ní driving tí màá bẹ̀rẹ̀ sí máa drive mọ́tò ẹ̀dàpọ̀ ẹ̀ bá ń wo time tó bá ti ń pé wọ̀ o. Tó bá ti ń pé. Níjọ́ tí màá fẹ́ bẹ̀rẹ̀ sí ní drive mọ́tò ńgbà tọ́lọ́ ń ṣèwọ̀n bó owó tá a ṣalẹ́ àti tajọ mo sì ra ìwọ̀nba találà àtọlọ́rọ̀ ọmọ kéwú. Alhamdulillah. Nígbà mo gbé délé wọ́n wá ló kù kí n lọ driving school. Owó tó kù lọ́wọ́ mi lọ́dún náà kò tó ṣe nǹkan kan mọ́. Mo ní gbogbo àkáǹtì mi kù rẹ́ẹ̀dì ni pé àlẹ́ mi ní ó ra mọ́tò. Allah. Ìkòròdú mi mo ti wá ra ọkọ̀ àlòkù kan lọ́dún náà. Tọ́. Mo wá gbé débàdàn wọn wá kú wọ́n ní màá lọ driving school abápè wọn náà bá ní 25,000 lórí kíni. Mo ṣe bọ́ sínú mọ́tò fúnra mi nù. Ṣèbí àfa kiri àtẹ̀wúrẹ́kì wọlé àfa kiri báyìí á ṣe kí. Àtẹ̀jí àná. Mo dẹ̀ gbé sí Google. Allah. Bóyá náà ti ń drive. Tọ́. Gbogbo èèyàn kọ́ ni irú ẹ̀ owó wúlò fún o. Má dánwó. Ìṣe báyìí ni lágbájá ṣe tó fi mú ẹ̀rùn èsì jẹ. Bẹ́ẹ̀ lómi ìbàdàn wẹ̀ ẹ̀rùn ìpapọ̀. Walaula al-ilmu ma sa'idat rijalu. Àwọn Yorùbá ní èṣù òṣè máa bí ọ lórí.
ẹni tó ní ìwọ bẹ́ẹ̀ tán bá bí ọ̀dà Allah. ó ń gángan lè sùn ṣe. Allah. mo wá wọnú mọ́tò ń dáná bọ́lá ń fẹ́ rìfáàsì tí mo kọ́kọ́ fi sí báyìí gbèsè mo kọ́kọ́ jẹ. Allah. mo bọ̀ kọ́ ọlọ́kọ̀ jẹ́ ńjọ́ náà. Tọ́. ṣùgbọ́n dé pẹ̀lú títa àti ríro sáàbọ̀ sójú ọ̀nà lónìí. La ilaha illallah. ibi tí wọ́n lọ ni wípé kó tó dùn yóò kọ́kọ́ korò kó tó dáa yóò kọ́ rí bákan. ẹlòmíì ò mọ owó rẹ̀ ń bì lónìí pé èmi náà ni mo wá síbi tí wọ́n ti ń kọ́ nǹkan lọ́fẹ̀ẹ́ ládùúrà ayé tí mo ti ṣe sẹ́yìn. Allah. má tí ìrora rẹ pín wo sánmọ̀ tó bá tẹjú mọ́ dáadáa ó rí funfun ó wà ara wọn dúdú díẹ̀. ayé kì í dáa tán ìjó bá dáa tán lò ní sí láyé mọ́. Walaula al-ilmu ma saydati rijalu. wọ́n tó lọ wá àǹfààní látara abìkan ni ẹni ó mọ̀ yìí kò lè mọ̀ yẹn ojú méjì ò ṣe é wo ohun tó wà núgbò. Allah. Walaula al-ilmu ma saydati rijalu. mo kí gbogbo ẹni tó wà ń bí pàtàkì ọ̀rọ̀ mi sí wa ni wípé ẹ dákun ẹ já ní nǹkan mẹ́rin nígbésí ayé wa. Nǹkan mẹ́rin. ẹni tó bá bá rẹ̀ tó jí láyé Allah. nǹkan la gbé kalẹ̀ yìí Tọ́. tá a bá rẹ̀ èèyàn yìí ń tá a ṣe yìí ò wúlò. La ilaha illallah. There is one particular quote tí àwọn ọ̀jọ̀gbọ́n kan sọ wípé receiving a gift from a giver is a gift on its own. La ilaha illallah. ká gba ẹ̀bùn lọ́wọ́ ẹni tó fẹ́ fúnni lẹ́bùn is a gift on its own. Odidi ẹ̀bùn kan ló ń ná nítorí pé by receiving the gift you are giving him the gift of giving. Allahu akbar. tó o bá ti gba ẹ̀bùn lọ́wọ́ ẹ̀ o ti fún náà lẹ́bùn pórí yàn fún ní nǹkan ni. Allahu akbar. kíní ìdá kíní rẹwà wọ́n ní tó wù ó jáde ní tó wá rẹwà ó jáde tí nǹkan bá fáìn tí ò bá wẹ̀ ní tá a fẹ́ fún kọ́. Allah. ìyẹn ni yóò jẹ́ ká kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìyẹn bàbá àtìyá wa tẹ́ ẹ wá fi ìdúró tì yín tẹ́ ẹ wá fi kún wa lọ́wọ́ tẹ́ ẹ jẹ́ ká yí ó sọ fún àfáwà Ibrahim pé ṣé kò tán ọ àsọ fún ọ Sẹ́nu ká o. aláwọ̀ àfẹ́yèsí orí tó ṣe o. Allahu ìta akbar. àbá máa dálẹ̀ ni pé abẹ́sọ ọkọ ọmọ aṣòkú àgbà aṣèkínní ìta àmọ̀ táwọn àbá máa ṣe èwo lówó tún pé dé yìí. Allah. ṣùgbọ́n ọwọ́ pé Ọlọ́run ní káwé èèyàn káwa náà wá pé ó wù wá a fẹ́ ṣàǹfààní kínní yìí Allah. gbogbo wa wà ń bí lónìí ẹ dákun ẹja ní nǹkan mẹ́rin kún sẹ̀mí wa. Nǹkan mẹ́rin. níjọ́ tí ò bá ti dùn fẹ́ dá ẹ sọ fónítọ̀ pé kó lọ múra Allah. àkọ́kọ́ nù. Kó lọ múra. tí wọ́n bá bí ọ nínú ilé ọlá àwọn tó bí mi golden spoon náà fi ń jẹun kò sí n tó fún ọ ní authority pé wọn náà lo golden spoon tó fi kú. Allah. ọ̀tọ̀ láyé òbí ọ̀tọ̀ láyé ọmọ lóòótọ́ nígbà míì wọ́n á máa gbé kádàrá ọmọ kalẹ̀ wọ́n á lo tòbí fún un. bàbá Afọláwíyọ ṣé kò yẹ kó sí mẹkáníìkì inú ọmọ wọn ni Allah. ṣé kò yẹ kó sí fọgẹ ẹgbẹ́ títì nínú ọmọ wọn Abíọ́lá àti gbogbo àwọn ọlọ́lá bẹ́ẹ̀ tá a mọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run gbé kádàrá òbí ilẹ̀ nígbà míì a máa lo tọmọ. Allah. ṣùgbọ́n nígbà míì nínú ilé tí wọ́n ti máa bí akin wọ́n kàn bí akin kan tí ó yàtọ̀ sí wọn ni yóò ajá kin lédè rìn yóò yàtọ̀ sáwọn akin tó kù akin sì ló ń ná àbí ẹ̀kọ́ akin olú ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ akin ọlá ẹ̀kọ́ lẹ̀ tẹ́ ẹ bá ka lédè rìn náà akin náà ló bẹ̀rẹ̀ rẹ̀. Allah. gbogbo ara tá a wà ń bí táyé bá dùn fún wa àbó fẹ́ kù díẹ̀ ẹ jẹ́ ká múra tí ò bá tí ì tó ó sì lè padà tó ìwọ náà wo example lára àfáwà Ibrahim ìmúra ló jà fún olè dárú eléyìí lẹ o kìí ṣe kówó kan làáfàá ní lọ́wọ́ tán wá wò pé ẹjẹ ìnáwó ìnínà bàṣá gbogbo ń tá a fi gbé kínní ìkalẹ̀ kojú tọmọ yahoo mi ò gbé lọ sí kílọ̀bù lálẹ́ lọ yóò sì parí ẹ̀ láàrin aago méjìlá sáago méjì. Allahu akbar. ń gbọ́ bá na ẹlòmíì ó ra ẹnẹsí àbí àkìlọ̀ kọ àwọn ọtí ńlá tó lágbára tó wọ̀ ẹ̀ mọ́ wọ́n yìí. Kí ló kọ́? Sẹ́nẹsí náà wọ́n. Ọlẹ́ni sínà ni. yóò lóun celebrate birthday òun yóò wá ra ẹnẹsí báyìí yóò àmọ́ dàásà gbọ́ ọwọ́ rẹ̀ báyìí. Dàásà gbọ́ rẹ̀. Allah. champagne ẹ ṣeun Champagne. yóò lóun pọ́ǹpù champagne yóò dà sí agbo ọwọ́ rẹ̀ báyìí. lẹ́yìn ọtí tí wọ́n ń tà ní bóyá wàásù 50,000 50K. lówó tó jẹ́ pé tó bá fún ìyá mi yóò sì jáde mọ́ tírélà lẹ́nu. La ilaha illallah. Walaula al-ilmu ṣẹ̀ṣẹ̀ bí yẹn ò tí ì pé. ma saydati rijalu. ìwọ ni
ìmọ̀ ní mú ní soríire láti ibi orí ibú. wà máa wò rè. ọlọ́mọ iye ọmọ tí wọ́n bí nílé ọlá tílé wọn ga bíi sánmọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti fi ìmọ̀ tó ayé àwọn ọmọ tá a bá fọlá tọ́ wọ́n máa ń ráre gbẹ̀yìn ni. Allah. láti sọ fún gbogbo òbí tí ń ní díẹ̀díẹ̀ dákun yéé ṣe fáàrí fọ́mọ. èwo ni tòkè tílé ọmọ ọdún méjì tó wá ń wọ 50,000 ẹ̀wù àti ṣòkòtò lásán 50,000 fọ́mọ ọdún méjì ó tún pọ̀ ju ẹ̀báyé rẹ̀ jẹ́. sọmọ kọ́lá àwọn ọmọ tán jọ ń rákò pàdé ara wọn ti tètè rẹ pé aṣọ tẹ́gbọ̀n rẹ̀ lókùn tí wọ́n fi tó àkọ́bí ìyá rẹ̀ ó ná kóso náà lọ́rùn ni. Allah. olórí ń ta lè rà fọ́mọ tí ó wọ́n jùlẹ̀ kọ́. Allah. gbogbo iye tí wọ́n bá ní wọ́n ń ta ẹ̀kọ́ kódà bó ṣe bóbi bá lè gbádìí ẹ̀ lórí kó fẹ́ ta ẹ̀kọ́ fọ́mọ rẹ̀ kò dáa o nǹkan burúkú ni o mo kàn fi ṣe example ni pé in tó le nítorí pé olórí ibú ń gbìyànjú ká tó wá so lórí ire. àdìbò ìyá lẹ́kà. ẹni tí yóò jalè wàláhì ìyànjú ni ó ṣe àkọ́kọ́ ìyànjú tí ẹni tí yóò jalè ó ṣe ni pé yóò ṣe tahajjud yóò ṣe night. bàbá. táìmù táwọn èèyàn ń sùn ó lè gbọ́dọ̀ sùn tó bá lọ gbàgbé sùn ọ̀sẹ̀ wọ ọmọ lọ́wọ́ ni ó lè ò ní sùn gbogbo tí ò nígbà tí ó fi sùn yóò kí rọ́ọ̀bù bọ́jú lẹ́wọ̀n àní sùn kí ló ṣe ìwọ orin olórí burúkú yìí o fẹ́ jẹ́ kí n lọ operation lálẹ́ yìí ìwọ tó wá jó nílé ìwọ wá sùn òun gan run tí ò mọ́ lè sùn ó lè tó fẹ́ kú ọ òun ò rọrùn sùn ìwọ tó fẹ́ kú kí wá ló ṣe ọ́ tó ń sùn. àdìbò ìyá lẹ́kà. ìyẹn ni wípé bó o bá fẹ́ lu ayé tí ó wúlò láyé má sọ wípé o fẹ́ fi gbogbo ẹ̀yìn lé àga ọlọ́run ló ń jòkó lórí àlẹ́ ara sí òun bàbá ńlá ta tó túkù tí ó tún jòkó bí ọlọ́run. Allah. wọn kì í jòkó máa bá fẹ́ sùn òun èé sùn o. Allah. gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń sùn tí wọ́n dúró yẹn àìsùn wọn ní o ẹ wo gbogbo olówó ayé ọlọ́lá ayé bẹ́ẹ̀ pé wọ́n láago kan òru àwọn ni wọ́n kọ́ gbé báyìí pé hello what is happening àsìkò yẹn gan làwọn máa rí meeting gbogbo ayé táwọn ń gbé yìí ṣe ó rí wọn ó ní tẹ́ bá ti ké ìsáyè kan báyìí èmi máa ń sùn ní lẹ́yìn ìsáyè tí n bá ti sùn báyìí ó tún di àsọ̀látò khairun-minan nawm kí ló ijó tí ń sun ọ̀hún àǹfààní mélòó ló fi rí. àdìbò ìyá lẹ́kà. alápọ̀nrín ẹ̀kọ́ olóòfin lálàáfíà àlàáfíà ọ̀hún kí ló tí ì fi dánwò nù ayé. àdìbò ìyá lẹ́kà yà sọ ìtàkùn ṣàròfà. àkọ́kọ́ tá a gbọ́dọ̀ lọ ní wípé bá a bá fẹ́ ká yí ó yẹ wá kí ọ̀run ó yẹ wá ẹ̀jẹ̀ á múra o. Tóráyé tá a wà yìí à ń du stiẹ́rìn gíga mọ́ra wa lọ́wọ́ ni èèyàn pọ̀ tí wọ́n tò sẹ́nu ọ̀nà àṣeyọrí èèyàn díẹ̀ ni wọ́n pè wọlé o. ẹni ó bá wá fẹ́ wọlé kó múra a fẹ́ kírun Maghrib àbí ìṣáì nìbàdàn jọ kan ẹnìkan tó wá jẹ́ kan náà àwọn jàmáà tí máa ń pèrún fáwọn èèyàn náà bá pè pé làdá ni ẹ̀ pèrún ni ó lóun fẹ́ jẹun ni ó gbóúnjẹ kalẹ̀ ẹ lọ pẹ̀rún ẹjẹ́ kírun ẹni ẹ lọ kí tọ́lọ yín o. ó lálẹ́ jẹ́ náà tí wọ́n ń sọ gan ájà wọ ọbẹ̀ ni o bẹ́ẹ̀ Yorùbá ló kún un kò ní lè wọlé o ẹjẹ́ ń jẹun tán o. Allah àdìbò ìyá lẹ́kà ìyá sọ ìtàkùn ṣàròfà. gbogbo ẹni tí ó bá fẹ́ ga láyé ìyànjú ni kó lọ ní lọ múra. tó bá ti wá ń ga díẹ̀díẹ̀ torí pé n tó ń lé ó ti fẹ́ mọ̀ tú ọ lọ́wọ́ ó wá kàn kó o máa ṣọ́ra. Allah. ẹlẹ́ẹ̀kejì ni. ká ṣọ́ra. múra ṣọ́ra. ṣọ́ra. tó bá ti wá ń ṣọ́ra ṣayé bá a bá ṣọ́ra ṣayé ayé ò ní dùn bá a bá tún ṣọ́ra jù ayé ò tún bàjẹ́. La ilaha illallah. látara apá ń ṣọ́ra lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ẹlòmíì ti dọ̀tá. látara apá ń ṣọ́ra ẹlòmíì fi mú ya rẹ̀ lájẹ́. àwa Yorùbá àti ẹ̀bàjẹ́ pọ̀. gbogbo nǹkan ní èso ojú lásán lọ́dọ̀ káfíìrì ẹ̀dá. kì í sojú lásán. bọ́mọ wọn bá ń yàgbé yín wọn ò ní sí ayé ni. ọmọ wo ni ó rìn tí ò ní rá bọ́mọ ò bára yóò ga kì kó tó lè rìn. má gbà káyé rẹ lè bọ́ sórí express o èèyàn pọ̀ lẹ́kọ̀ọ́ yìí o mélòó ní èèyàn tó wà lẹ́kọ̀ọ́ ló dáa fún. káfí gbogbo ẹ̀dá tó wà lẹ́kọ̀ọ́ yìí káfí wọ́n wé 1 million. èèyàn tó dáa fún lẹ́kọ̀ọ́ tó 2,000. àlìbárí òye sí àdùn bíi àdàbí ìbò orin fa. àtàjẹ́ kó yé ẹni pé bí wọn náà bá fẹ́ kán sí ẹ máwọn èèyàn tó ga lọ níyànjú tó ga ju ìyànjú àwọn èèyàn agboolé yín lọ. àlìbárí òye sí àdùn bíi àdàbí ìbò orin fa. iṣẹ́ mi kan pọ̀ lọ́nà a pè ní orí mo wá ń ṣàlàyé tí wọ́n ń pè ní ìpinnu àti ìyànjú. mo ní gbogbo ẹni ó bá fẹ́ ga láyé mọ̀ máa ronú àdúgbò yín mọ́ o. wọ́n ò lé agboolé yín.
Àbáwá Ibrahim wọn ronú agboolé wọn ronú àdúgbò ni o tí wọ́n bá ronú àdúgbò nínú tí wọ́n kàn ó pé káwọn ṣe ni pé àbí káwọn bọ́ sí títì mẹ́rin káwọn máa já tíkẹ́ẹ̀tì fáwọn ọ̀kadà ni. A sọ fún wọn pé a nà ń tíà ni bá jẹ́ sọ̀rọ̀ a sì nà ń tíà tí ó ṣubú. Ọba tí ò ṣe inú àfa bẹ́ẹ̀ tí ó mọ nàyàn tíà káàkiri tí ó mọ lérí ògùn láàfáà tí ó mọ fojú sọ àkùkọ ládùúgbò pé ó kò sọ̀rọ̀ mi ó kò sí ọwọ́ ó kò sí ọwọ́ mi jọ kan tọwọ́ mi bá bà ọ́ sẹ̀mólì fi ọ́ ṣe ó ti ń wọlé yá. Àbáwá Ibrahim ìyànjú lẹni gbogbo ẹni tó bá fẹ́ ga má ronú àdúgbò má ronú agbègbè yín mọ́ jẹ́ kí ìyànjú rẹ ó tún jáde ju tàwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ ó súnmọ́ tí kádàrá bá gbé ọ kí wọn náà bọ́ ta kó o dògo tí gbogbo ará àdúgbò yóò mọ̀ ní ọmọ wa ní èèyàn wa ní ẹbí wa ní àwa la ní láìsí kò sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kẹta tó ní láti ní ó kù ṣẹ́jú mélòó ó kù ṣẹ́jú márùn-ún. Ẹlẹ́ẹ̀kẹta tẹ́dá ní láti ní bó bá ti gbé látòrí àkọ́kọ́ tó lọ múra tó bá ti wá ń yọ ó wàá máa ṣọ́ra tó bá wá yọ tó balance tán ó wá bẹ̀rẹ̀ sí láti máa fura. Tó o bá fura sáyé ó padà pìtàn tó ń bẹ lọ́wọ́ rẹ tó ní tó dàbí quality yẹn wàá padà pìtàn rẹ̀ pé nígbà kan rí àwa náà kọ́ akọ òdìdí ilé rí kó tó di pé àwa ń sunú ilé bọ́ọ̀lù níbí. Nígbà kan rí àwa náà ti ra odidi aṣọ tá a tún rà fáwọn èèyàn rí kó tó di pé àwa ń sọ fẹ́yìn èèyàn yìí pé ẹ fún wa láṣọ. Sẹ́mi yìí pé torí onípààrọ̀ ò bá burú wọn gbọ́dọ̀ kó yúnífọ́ọ̀mù sójà jáde fún kó wá fi gbéke fún yàn. Pé àwa ń gba pààrọ̀ káṣọ bọ́ọ̀tẹ̀ wa gba kí ẹ wá gba bàṣíà wọn wá kó yúnífọ́ọ̀mù sójà jáde pé bàṣíà mélòó lé ògbà ni ẹ gba bàṣíà kan àtíkè ìbomi ara lórí aṣọ sójà èyí tí ó kú lẹ́nu wọn náà tọ́jú rẹ̀ méjèèjì ó fọ́. Èyí tí à ń lọ nínú ọ̀rọ̀ gangan ni wípé tí ẹ̀dá bá ti wà níbi tó ń lọ ẹ sọ fún onítọ̀ pé kó máa fura nítorí pé táyé bá ń kí ni gbígbé rọra tó rù tó fà táyé bá ń kí ọ pé rọra ẹ máa wọlé ẹ máa ra òwe ni wọ́n ń pa fún ọ. Kò sí tí ó ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé tó ṣẹ́jú òtún pé báyìí kò sí tí ó ṣe ẹ̀dá láyé táyé ò ní ní tí wọ́n fi kí. Dáwà Yorùbá tó jẹ́ pé gbogbo ọ̀nà láti ẹ̀ ń gbà wá kú fúnra wa bá a bá rí yàn láàárọ̀ kùtùkùtù á ní ẹ kú àárọ̀ tó bá yẹ escape ẹ̀ tó bá fi lè dọ̀sán ẹ kú ọ̀sán o tó bá tó escape ẹ̀ bó bá ń ṣiṣẹ́ á ní èmi náà ti kẹ́yìn rẹ̀ pé ẹ kú iṣẹ́ ẹ̀yin náà ní mo kú àbọ̀ ẹ kú sẹ́nu iṣẹ́ o ẹ̀yin náà kú sọ́nà ibi tẹ́ ti ń bọ̀ gbogbo ọ̀nà lágbà wá kú fúnra wa ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ jẹun láwùjọ àwọn èèyàn ńlá tó fẹ́ jẹun láwùjọ àwọn àgbà tí mo wí kè ságbà àwọn ìyá àti bí o àgbà ilé nǹkan o àgbà tí mo wí ni pé o fẹ́ jẹun láwùjọ ibi tẹ́nu ti tọrọ nínú ayé tí wọn náà fẹ́ sọ wípé àfáà ni wá ọ̀gá ni wá aṣáájú ni wá ọlọ́lá ni wá ẹ sọ fún onítàn pa ní kó máa ṣọ́ra ẹni tí ó bá gbáyé pẹ́ mọ́ ṣe nǹkan mẹ́ta tán àní o má bínú tán àní o má sọ̀rọ̀ tán èmi ò ní o má jẹun tó wù ọ́ ṣùgbọ́n má jẹ tán torí tó o bá jẹ kù níparí ọ̀rọ̀ mi ẹni wá bẹ́ káyọ̀ ń gbọ́ ṣé ká tó wílẹ̀ kẹrin ni tá a bá ti jẹ́ni tó jẹ́ wípé a múra tá a ṣọ́ra tá a fura ẹlẹ́ẹ̀kẹrin tó yẹ ká ṣe ni wípé tó bá ti wá yẹni táyé bá ti ń jó wájú tí wọ́n ń jó lẹ́yìn tí wọ́n ń jó lọ́tún tán lẹ́yìn là ń dúró dè tán lẹ́yìn la fẹ́ gbọ́ ẹ̀yìn la fẹ́ ṣe kíní kan ẹlòmíín wà tó jẹ́ pé iṣẹ́ tí ó kọ́ ń bì í lónìí ó ní ó fi dèèyàn láyé ṣùgbọ́n tó ń wò mọ́ rẹ̀. tó bá ti wá dìgbà náà dákun wá mọ́ rọra. torí tó bá rọra ẹnu táyé ti sọ pé adégúnjò ní ìwọ padà fi sọ pé adé ògún mọ́. òkú ọlọ́mọ gẹ́gẹ́ lágbo òkú ọlọ́mọ gẹ́gẹ́ lágbo lókun tó bá rọmọ sí. tó bá padà yá tí ayé bá fẹ́ sọ orin di tó bá fẹ́ kọ pátú rẹ̀ fún yàn lójú ayé yẹn náà wọ́n ti sọ fún ọ pé ebi yóò ní ìtẹ́ nǹkan ní òkú ọlọ́mọ ebi ń tẹ́ mí nìyẹn pé òkú ọlọ́mọ òfò ní í ṣe
òkú ọlọ́mọ òfò ni ó ṣe. òkú ọlọ́mọ gẹ̀gẹ̀ láàgbo kó má di òkú ọlọ́mọ òfò ni ó ṣe mọ́ ọ lára o ní láti ṣọ́ra múra rọra kó tún wá fura subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. ẹjọ́ sọ pé Allahu Akbar ẹjọ́ sọ pé Allahu Akbar láàárín ìṣẹ́jú tí ó pọ̀ tí wọ́n fi bá wa sọ̀rọ̀ nípa náà wípé kò sẹ́nìkan tí ò rí ẹ̀kọ́ mú alákọ̀ọ́kọ́ tí wọ́n ní á ṣe ni ká múra ká mọ́ sùn ká lè bá sún síwájú ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká ṣọ́ra bó bá fẹ́ ṣọ́ra mọ́ ṣọ́ra jù ẹ̀fọn ò gbọ́dọ̀ kọjá wájú ẹlòmíì wọ́n ti ràn wá nù ẹlòmíì kò gbọ́dọ̀ kọsẹ̀ wọ́n ti ràn wá nù ẹlòmíì èkúté ò gbọ́dọ̀ kọjá wájú ẹ̀ wọ́n ti ràn wá nù mọ́ ṣọ́ra láṣọ́jù wọ́n sì ní ká fura wọ́n lè fura náà mọ́ fura jù mọ́ fura sẹ́ni tí ò yẹ kó fura sí ẹlòmíì ò fura sọ́gà rẹ̀ yóò fura sọ́kọ rẹ̀ yóò fura sí ìyá rẹ̀ yóò fura sí bàbá rẹ̀ kẹ́ mọ́ fura jù gbogbo tí wọ́n lé àṣẹ yìí ká mọ̀ ti àṣẹ jù lọ wọ́n wá ní paríparí ẹ̀ ká wá ẹ parí ẹ̀ ẹ dákun wọ́n ní ká ṣe ní kí ni ká ṣe gbẹ̀yìn ká wá rọra tẹ̀lé torí àwọn kan ni wọ́n tẹ̀ lánàá àfọwọ́ gbàlùkà tìbí ọlọ́run kò jẹ́ àríwó pẹ́ mo fẹ́ràn bàbá yìí púpọ̀ wàlúwà ìtàláì mo sì máa ń polówó ìfẹ́ yín káàkiri kì í ṣe tó yá torí orin àmọ́ nítorí ntọ́lọ̀ ń gbé sí lára tí ń ṣiṣẹ́ mo fẹ́ràn kéèyàn kó mọ àkókò lò kó sì mọ ọ̀rọ̀ olówó iyebíye sọ ẹlòmíì wọn ni kó sọ̀rọ̀ yóò tún kọ́ sọ̀rọ̀ lọ Kétu yóò tún padà wá sí Mile 12 láti Mile 12 Ọjọ́ta wá ní orí ẹ̀ ní ríwù ọ̀rọ̀ pàǹjú agbádá kọ́ leléyìí ọ̀rọ̀ ẹ̀kọ́ leléyìí ẹ̀wù ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní gbogbo ẹni tó wá bá rẹ̀ nípò kan kó fura sí nǹkan mẹ́rin yìí tó bá ti kíyèsí ayé wọn lójútùú bísímìláì inú àtẹ́yìn náà kẹfẹ́ ọlọ́pàá jẹ́ àárín pẹ́sà. nísìnyí báyìí bàbá ó wá sí wọ́kṣọ́ọ̀bù kankan àwa catering níta fẹ́ gbé fún bàbá ìdàpọ̀ èdè gbé wá síwájú wọn nísìnyí báyìí ẹ kọ́kọ́ gbé wá síwájú bàbá náà ẹ níjẹ́ ọṣẹ bàbá àwọn ní air fresher ẹ bá gbé méjì gbogbo ẹ̀ fún bàbá yìí járí iwájú wọn báyìí kí wọ́n mọ̀ pé ń tẹ́ ẹ ṣe nu. ẹni wọ́n gbé láptọ̀pù kan náà wá. wọ́n ní ká gbé láptọ̀pù kan náà wá. àfáà kọ̀ǹpútà ẹnjìnírìn láptọ̀pù kan. dáàm alájà wọn ní mékọ̀pù ṣé ẹ mékọ̀pù fún bàbá ní àgbò ni. ẹni ṣe dáàm àwọn oníbàtà ọlákébàtà obìnrin lẹ́ ń ṣe lónìí bàtà obìnrin bàbá náà ní ìyá wa lè wọ́n ní kó ní makeup kó fún wa léèkánná bàtà ẹsẹ̀ kan ẹ̀jọ̀ bàbá lẹ́sẹ̀ kan bàbá pé nì dáàmù nísìnyí báyìí bàbá ó wọ ànàkúnláì wọ́n fẹ́ kẹ́ ẹ fẹ́ náà àlùbáríkà kan ní sà pẹ̀lú ìyọ̀ǹda náà àkàwọ̀ kún lọ́sà àkàwọ̀ kún lọ́sà. Naam, nísìnyí báyìí tí wọ́n bá ti bá wa ya fọ́tò tán interview gbogbo tí a bá fẹ́ ṣe ká ṣe láàrin bíi 10 minutes ẹni fẹ́ bá ya selfie ẹni fẹ́ ya àtẹ̀yìnwá gbogbo fọ́tò tí wọ́n fẹ́ yà pátá ẹ̀yà lẹ́yìn 10 minutes lẹ́yìn 10 minutes ẹ̀yà padà sí di ẹ̀kọ́ wa ká padà sínú class kí Ọlọ́run Ọba Ta'ala kó ṣàlékún àgbọ́yé fẹ́ nìkankan wa ẹjá panu wọ́n ká ní àtẹ́ná fún wọn bismillahir rahmanir rahim inna ataynaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar ẹjá kí Fatiha kan ìṣọ́ Ọlọ́run kọ́lọ̀ mọ́ bá dáàbò yẹn wọ́n wá sí Èkó lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó tún bọ̀ wọ́n tún bọ̀ wá sí Èkó ìrìn àjò wọn wàláhì ẹ mọ̀ bá wọn ní oríṣiríṣi ìlú ni international àfáà ni wọ́n bẹ́ ń kálẹ̀ yìí kọ́lọ̀ kó jọ ọjà yìí kó mọ fìṣú ẹ̀ṣọ́ yín kó má jẹ́ parẹ́ sọ́nà bí èéfín ẹni tẹ́ ẹ̀ dágbére fún kó mọ̀ mọ̀ bí tẹ́ ń lọ wọn láti tóbi ànábì wa Muhammad bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín kẹtọ́ wá dìde àti ọ̀dọ̀ wa ní fọ́tò tí ó kọ́ bẹ̀rẹ̀ náà.
warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Inú wa dùn pé sí skill acquisition and empowerment tí a ní lẹ́nu ẹ ti sọ̀rọ̀ lówó ibi nínú ilé. Kí ni nǹkan tí ẹ lè sọ fún àwọn olówó wa nípa irú àwọn ìdìbò báyìí? Alhamdulillah rabbil alamin. Níta lè sọ fún àwọn olówó ayé náà ni wípé kí wọ́n rántí pé wọ́n kọ sára owó níná. Wọ́n ti kọ níná sára owó, wọ́n kọ títán síbẹ̀. So gbogbo ń tà bá ná ìmọ̀ tán lẹ́yìn ìmọ̀ nìkan ni tá ná tí mọ̀ pọ̀ sí. Gbogbo olówó ayé mọ̀ yìí pé ní tó ń bẹ lọ́wọ́ àwọn ó wà ní o. Ó súnmọ́ tẹ́dà bá sì wà láyé tẹ́mi bá gùn dáadáa ó lè lọ kéèyàn tó kù. Ṣùgbọ́n tá a bá fi ṣe nígbà tó wá òun la yóò mọ̀ sọ pé nígbà tá àlejò owó wá tó lálejò lówó nígbà tá àlejò owó wálé ní tí lágbájá fi ṣe tó fi ṣe ni. So olówó tó bá fẹ́ nítọ́ka sí níjọ́ tálejò tó wọlé ẹ̀ bá lọ kìí ṣépè kìí ṣàdúrà nítorí pé ẹ̀mí tá a fi ń lo owó kan ó jẹ́ oyè wa pé ìmọ̀ owó ní tán àdúrà láwọn gbà pé kọ́lọ́ mọ́jì ó tètè ó sì mọ́jì ó tán lójú wa ṣùgbọ́n ẹ dákun ẹ jẹ́ ká ṣe tó jẹ́ pé tó bá tiẹ̀ tán yóò ní tán. Ẹni gbogbo ìgbà ojúmọ́ náà ní jẹ́ gbajúmọ̀ a mọ̀ pé èèyàn tí ojú ní ṣàìmọ̀ kúrò tájọba ló wà wáyé ẹ má bínú ẹni tí mo gbà wọlé. Èmi ìkànnú àwọn ẹrú Ọlọ́run tó lẹ jù tó kéré jù tó yẹpẹrẹ jù. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Abdulbasit Alhaji Abdulbasit Katibi Bello Ọlárẹ̀wájú. Wọ́n ní àfáà ní ọ̀kọrin tí ní sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹni tí ṣù rẹ̀ ń bẹ̀yìn ṣe ẹ ní àwọn item kan táwọn èèyàn máa ń gbádùn ta ìjẹ̀kan ìjẹ́kọ̀ mọ̀ bẹ́yìn náà. Táyé bá ti pè wá tó bá ti jẹ́ dáadáa gbogbo ẹ̀ náà là ń jẹ́. Ẹ fún wa lẹ́yọ̀ kan jẹ ká tún máa lọ. Ajá àpọ́nlé alásọyé ọ̀rọ̀ fáwọn tó lóye àròyé ní iṣẹ́ kan tí mo mọ̀ gidi tó yé mi. Mo dá láhàn mo dẹ̀ tún mọ̀ wá sínú orin tó torin àwọn ọ̀jọ̀gbọ́n tán bá jókòó papọ̀ tí wọ́n fẹ́ gbórin orin àpọ́nlé Masani first choice wọn ń gbọ́. Alhamdulillah ẹ wo bó ṣe ń ṣe ṣẹlẹṣẹlẹ bíi pé kàn tiẹ̀ má tì í lọ ẹ wo bí ẹ tún nínú nǹkan ní nǹkan ṣùgbọ́n ẹ dákun ẹ kàn ra sáré ṣe AM Media TV àwọn èèyàn tí ń wò ẹ bá wa sọ fún wọn kán máa subscribe sórí YouTube channel AM Media TV nínú channel tó yẹ pé tẹ́ẹ̀dá bá ń fi dátà rẹ̀ wò wá fi dátà rẹ̀ wò tí wọ́n bá ń ṣe kò ní ṣàbámọ̀ àti pé dátà yẹn gan ò ní tètè wọ́n sọ tí mò ń sọ wò máa fi wo AM Media TV tó bá ń fi dátà rẹ̀ wò kò ní tètè tán wàá tún wá máa ṣàǹfààní nítorí pé channel kan tó ń ṣàǹfààní. láyọ̀ lẹ́ẹ̀bà lè wọ́n wà ń bí. You can also contribute to people's life positively. Stop doing negative. Stop contributing negatively to people's life. You can also make something happen. This is an epoch-making event of which Alfa Ibrahim Al-Hadiri is giving back to the society in his own quarter. You can also do something meaningful, something very good. Try and sit and think very well about what you can do, and people will be saying after you. May the peace of Allah be upon all the listeners of this key. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Stay tuned for more interesting programs on My Naija TV.